ó ti fi hàn dájú báyìí pé ọ̀dájú ọmọ ni Peller yìí o. Peller. But I know they even they let that time when they pass. That time when if anybody want die for family, you know 100 million. I know they talk so, and they tell them my money must not pass. Àbẹ́ ògbọ́ ni kéèyàn ní 100 million naira lákàǹtì tẹ́nìkan nínú mọ̀lẹ́bí rẹ̀ sì ń pọ̀ kàkà kú tó sì lówó tó lè yọ nínú owó tó ní láti fi gbẹ̀mí onítọ̀hún là tó wá ń sọ wípé ò lè yọ nínú ẹ̀ torí financial discipline ni o kó o má bàa búròkì kọ́ tẹ̀mí bá mọ̀ ti bọ́ kò mọ̀ sí nǹkan kan mọ́ odidi 100 million naira la mọ̀ pé ṣé ẹ ti wá rí i pé ọ̀dájú paraku gbà ní Peller yìí àbí ṣẹ́yìn náà lè ṣerú ẹ̀ ni ó mọ̀ ṣe o ọmọdé ló ń ṣe Peller ṣé bí èèyàn bá ní odidi 100 million naira lákàǹtì ṣáà lè pẹ́rù ẹni bẹ́ẹ̀ búròkì ṣá nínú gbogbo rògbòdìyàn yìí ó dẹ̀ gbọ́ tírú Peller yìí bá wá ní bùkátà ṣé yóò lè gbọ́ bùkátà ṣá lẹ́ni tó ní 100 million lákàǹtì tí ò lè ṣèrànlọ́wọ́ fẹ́ni tó fẹ́ kú. ẹ lọ sọ fún Peller o pé gbogbo ẹ̀ asán lórí asán ni o. alówó má fi ṣàánú bíi ti Peller ẹ̀yin lẹ mọ̀. You get some time when you say I go need 100 money, I will just collect music promotion, say okay, just bring 3 million, may I don't help you do the music promotion. If you didn't have money, I no go touch am. I no like it too. Because if that money don't touch, I go dey touch am, dey go buy things that you go scatter. I no like it too.